Alase Nimi má pa mí na, má pa mí na, má pa mí. Ẹ kí dédé àsìkò yẹn ará mi nílé lékeleke. Jákèjádò gbogbo ibi tẹ́ ti ń wò mí. Ẹ ṣé tẹ́ ń darapọ̀ mọ́ mi. Please kindly subscribe if you have not subscribed to my channel. Please and try as much as possible kẹ́ jọ̀ọ́ kẹ́ máa bá mi share àwọn videos mi. Welcome once again. Kí ni mo wá mú wá fún yín léni because it is ọdún lóde tá ń ṣe. It is Christmas season, it is New Year season, it is holiday season, any season tẹ́ wá fẹ́ pè. Since tá máa ní àwọn èèyàn around wa, tó máa wá kí wa, báwa náà lọ kíyàn and all that. There are some meals tẹ́ pé kò kí ń nira jù bẹ́ẹ̀ yẹn àmọ́ they are healthy to snack on and ó máa ń go, ó máa wà very filling téèyàn bá jẹ pẹ̀lú juice àbí ordinary chilled water gan pàápàá. Èwo ní àwọn recipe náà ni mo mú wá fún yín. Ìyẹn ni toast bread. Bẹ́ẹ̀ ni toast bread. Àwọn rẹ̀ kí làwọn èròjà mi? Bread. Mo ti rọra kólẹ̀ báyìí. Tẹ́ bá ti dọ́jà, just go and buy sliced bread. Do you understand? Òun lélẹ̀. Sliced bread lélẹ̀. Ẹyin lélẹ̀. There's no toast bread without egg. Yes. So ẹyin lélẹ̀. Then adùn ọbẹ̀ lélẹ̀. Sardine tá à ń pè ní Titus. Then ìsebẹ̀ lélẹ̀. Twist èmi lélẹ̀ sí toast bread mi. Please endeavour to follow this recipe. Ẹ máa wá sọ fún mi pé yes, it is actually authentic. So twist èmi lélẹ̀. Ata rodo, ata alubosa, àti ororo, àti dín. Mo rọra fi adùn ọbẹ̀ kínkínní. Kí lẹ máa ṣe? Ẹ gbé òróró díẹ̀ kaná, kẹ́ dá ata rodo sí, ata alubosa, kẹ́ ra sauce pẹ̀lú just seasoning and salt. Ó ti tán bẹ́ẹ̀ yẹn. So òun lélẹ̀ báyìí. And it's very nice. Reason tí mo ṣe báyìí ni pé so that toast bread wa kò ní máa rìnyàn láyà, á máa lọ tẹ̀rẹ́, ara máa ta yẹ́rí. Without further ado, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ní onípẹ̀rẹ̀rù. So kí ni máa ṣe? Dẹ̀ mo ní butter and bíbáyìí. Kí ni máa ṣe? Màá kọ́kọ́ mú ẹyin yìí. Màá fọ́ báyìí. Mo máa ń ra fresh eggs. So ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ lè vouch fún ẹyin yín, please. Ẹ kọ́kọ́ máa fọ́ sínú kíkan kẹ́ máa dà papọ̀ kó má yẹ pé ìkan máa ti bàjẹ́ nínú wọn tó ti yé yín. So ẹyin mi nìyẹn bẹ́ẹ̀ yẹn mo ti fọ́. Torí mo ti fi adùn ọbẹ̀ ìsebẹ̀, mo ti fi sauce ata yìí mo tún wọ́n sì máa ra bu tíntìní sínú ẹyin yìí. Ṣó yé yín báyẹn? Ṣé ti rí nǹkan tí mo ra ṣe? So that kò ṣe pé ẹyin náà kọ́ máa lọ ṣá. Ẹyin náà gbọ́dọ̀ ní. Ó gbọ́dọ̀ tasty, ó gbọ́dọ̀ dùn. Ṣó yé yín? Òun lélẹ̀. Then very little salt. Ṣó yé? So now nǹkan tí máa wá kó lélẹ̀. Ẹ mọ̀ pé Titus náà ó ti ní àwọn sauce ààrẹ which is salt àti adùn ọbẹ̀. So nǹkan tá a máa ṣe ni mí dà pé gbogbo ẹ̀wọ̀n tún wò sí ni. Màá wá rọra mú Titus ẹyọ kan báyìí. Àti little òróró ẹ̀ máa ṣe báyìí. Ṣé ti rí báyìí? So nǹkan tá a fẹ́ ṣe ni pé màá wá run sínú ẹ̀ báyìí. Ẹ ti rí. Mo mú Titus yẹn sínú mi. So iye bread ẹ bá fẹ́ toast náà ló máa determine quantity àwọn èròjà yìí. Then you actually want your toast bread to be very filling and rich. So ẹ jẹ́ káwọn ẹni tó bá wá like Titus please do away with this. Or better still, tẹ́ bá wọn kẹ́ ẹ like ẹ ní raw báyìí. Ẹ ti dín mọ́ ata yìí. Gbogbo ẹ̀ náà ó ṣe kí ni? Ó ń sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ lọ nìyẹn. Ó marry ara wọn lọ náà nìyẹn. So ní báyìí, I think I'm okay with this Titus. Fún ọba nǹkan tí mo fẹ́ ṣe yìí. So jẹ́ ká wá ṣe kí ni? Ká wá whisk ẹ̀ dáadáa. You can go ahead with the spoon but èmi máa ń prefer ilé, ó máa ń wà faster. Màá fi gún dáadáa báyìí. So that kò ní di pé ẹnìkan máa gbé toast bread ìkan ò ní ní apá kan ò ní ní ẹja, apá kan máa ní ẹja. Ṣó ń yé wa báyìí? Ṣó ń yé wa yékéyéké? So òun lélẹ̀ báyìí. Mo ti mix ẹ̀ díẹ̀. Màá wá da àlùbọ́sà yìí àti ata rodo yìí. Màá wá dà sí. But you can actually do you. Tẹ́ ẹ bá fẹ́ kí toast bread yín kó ta, please skip this part.
àwọn adùn ọbẹ̀ àti iyọ̀ tí mo dẹ̀ fi sí ẹ rí pé ìwọ̀ntúnwọ̀nsì nítorí èmi ti fi sauce sínú ata ìtẹ́lẹ̀ o so that gbogbo ò ní já so ẹ mix ẹ pọ̀ báyìí ṣe ti rí. Reason tó máa fi ń dákẹ́ kọ́kọ́ dín atarodo yín àtàlùbọ́sà you can go through my channel mo ti kọ́ yín bẹ́ẹ̀ atarodo àtàlùbọ́sà nìkan mo ti dín rí yes please go through my channel you see it it's not a big deal just atarodo àlùbọ́sà àti òróró ẹ dín dáadáa but the trick to it please go through my channel so that you can learn it well. So báyìí reason tó máa dákẹ́ kọ́kọ́ dín ni pé ẹlòmíì kò láì kó máa gbé yín lé rọ́ rodo so báyìí ẹ ti wà pé even like this you can hit it with something else. So ẹ jẹ́ ká rọra bẹ̀rẹ̀ lóní pẹrẹru so a ti fẹ́ bẹ̀rẹ̀ process kíní wa nǹkan tá a máa kọ́kọ́ ṣe ni pé ẹ jẹ́ ká butter gbogbo bread wa báyìí torí 4-phase toaster ni mò ń lò mo ti heat ẹ̀ ó ti gbóná already ó máa ń da kọ́kọ́ preheat toaster yìí kò bá jẹ́ pé ẹ fẹ́ kọ́kọ́ ṣe ẹ fẹ́ gbé nǹkan sínú microwave àbí oven yẹn kọ́kọ́ preheat ẹ̀ lẹ̀ ó máa ń da ó máa pa àwọn germs yẹn and all that so ó dẹ̀ tún máa aid nǹkan tẹ́ fẹ́ ṣe kó tètè wà faster so báyìí ẹ ti rí mo máa ìwọ tó bá mọ̀ pé o máa ń jẹ butter dáadáa fásì but I would advise you make it very very little because Ororo Sardine pacifici ṣó ti yé yín báyìí but ẹ bá lo Sardine you can do with the butter very well so lele then a máa mú mi that's 1 pair so eléyìí ní kọ́kọ́ la máa dá toast bá ṣe máa ṣe lele so 1 pair ni so ẹ jẹ́ ká máa ṣe lọ so you coat it well with butter ẹ ti rí báyìí just like this nothing more ẹ coat ẹ dáadáa pẹ̀lú butter yín so ẹ ra butter tó jẹ́ pé spread on bread so ó máa ń dùn dáadáa so tẹ́ bá ti rí tó bá ti kọ spread on butter spread on bread òun ni kẹ́ra unlike mi tó yẹ kí butter mi máa gan so nísìnyí báyìí la ṣe fẹ́ ṣe mo máa coat gbogbo bread yẹn with butter just like this so màá wá ṣí toaster mi so toaster mi máa ń come in 2s and ìmí in 4s so I wish you can feel it ó ti gbóná already ó ti ṣe kí ni ó ti gbóná hence that's why I have this brush here màá wá rọra mú kọ́tẹ́ máa fi mọ̀ kó ti gbóná náà nìyẹn ṣe ti rí ó máa yọ ẹ ti rí kó ti yọ already so màá rọra fi butter ṣe báyìí màá rọra fi ọbẹ̀ rọra ṣe báyìí ẹ rọra torí ọbẹ̀ yẹn ò gbọ́dọ̀ ha toaster yẹn just little tó bá yẹ pé spoon náà lè lè lò you can use it then I will now go ahead to coat it ẹ ti rí kó ti yọ already so hence that's why you need to preheat your toasting machine down ṣó ti yé yín ẹ coat ẹ dáadáa ẹ coat ẹ dáadáa reason tá ṣe ń ṣe léyìí kò ju pé so that bread yín ò ní gan mọ́lẹ̀ á easy fún yín láti ṣí kò dẹ̀ ní jẹ́ pé tẹ́ bá ti wá ń bá bread kó gan mọ́lẹ̀ jà á wá jẹ́ kẹ́ máa ní scratch nínú kí toasting machine yín máa ní scratch ìyẹn ò dáa ṣó yé yín so ẹ ti rí pé mo ti coat ẹ̀ ń sìn with butter so màá wá fi báyìí ibi tá a fi butter sí ẹ mọ̀ kí ibi báyìí mo coat pẹ̀lú butter ibi báyìí ẹ má gbélé báyìí no ẹ mú báyìí kẹ́ gbélé báyìí ẹ má ṣe báyìí but ẹ bá fẹ́ gbé toast bread yín bread yín sí ẹ ṣe sí shape tó fine báyìí not that ẹ kàn máa gbé anyhow ṣóyé so báyìí ni a máa wá mú elé but ká tó mú elé sí lórí nǹkan tá a máa ṣe lélẹ̀. I hope I'm communicating. I'm very sure I am. Mixture wa yẹn àwa gbé báyìí àgbé báyìí ṣe ti rí àgbé báyìí báyìí so with this gbogbo around ẹ ṣáà rí gbogbo etí ẹ tí mo fi rọra sí fi sí gbogbo around you can be rest assured that ẹ kò tiẹ̀ dáadáa ẹ máa wá mú ilé èyí tí butter máa wá fi face ẹ no tí butter máa wá face òkè ṣó ti yé yín ẹ mọ̀ pé òun àfisílẹ̀ ni nísìn eléyìí máa wá face òkè ẹ wá ṣe báyìí. ṣe notice nǹkan tí mo ṣe bread yẹn wà báyìí but the shape igun yìí ni mo ń follow so you just do it like this so that your toast bread will come out fine
then ẹ lè wá rọra fi little coat ẹ̀ báyìí náà. But this is optional, but this is how I like my toast bread to be. So okay in toast, àárín toast. So bí mo ṣe máa ṣe fún gbogbo ẹ̀ nìyẹn. Ṣẹ́tàrí ní pé mo ti ṣe gbogbo procedure yẹn, mo ti coat bread, butter, everything. So now, màá wá cover báyìí. Tó bá jẹ́ two face nílò àbí four face, just do you like that. Bẹ́ẹ̀ ṣe máa ṣe náà nìyẹn. So, a máa wá tanná sí. All toasters ló máa ń ní indicator. So, ìtẹ́yìn bá rà, ẹ watch ẹ̀. Àwọn míì máa ń ṣe tó bá ti di bí some seconds, a kọ́kọ́ dún díẹ̀ pé so that you can come and check. But my own is tó bá ti di green, I'm very sure that ó ti wà okay. Meanwhile, the aroma, the scent to come out. Ẹ ti mọ̀ pé toast bread yín ó ti ready. So ẹ jẹ́ ká filẹ̀ tó bá ti di green, just like in the next 2 to 3 minutes, ó máa ṣe tán. Ó máa toast dáadáa. So. Now, our toast bread is ready. Wow. Hewuna. Isn't this beautiful? Very, very, very beautiful. Every more emphasize, very, 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 very beautiful. Very easy to remove. Hence, that's why you need that butter. And if you have to be butter, cherry, boy, clean. That's why you should do your toast machine. Wow. So awesome. But what dem mọ̀ pé o like o ma brown jù báyìí, ẹ máa ṣí machine yẹn, but toasting machine ma tin time if your own has timer, ẹlòmíì máa tito ẹlòmíì máa kú tó bá ti ṣe tán fún rẹ̀, ó máa kú gbàm. But by and large 1 minute ó ti toast bread ṣe jiná. 1 to 2 minutes ó ti jiná sharp. Wow. This is beautiful. Beautifully made by Alase, Nimi, IreTV. This is nice. It's sengemengein. The aroma is aromaing. It's calling. Sherry feeling ye. Seti bó ṣe wú láàrin. That is how you want your toast bread to look like. Tabara ipe bóyá ọmọdé on lè jẹ tán and all that. You can easily just twist it like this. Kela àárín ẹ̀. Kò sí bẹ́ẹ̀ ṣe ní lè fi toast bread yìí jẹ bóyá kẹ́ fi mu juice ni àbí kẹ́ fi mu soft drink ni and all that. It's very, very, very
fine to eat. Ẹ dẹ̀ lè fi ṣàlejò, ẹ dẹ̀ lè tún fi ṣe kí ló máa ń pè mini, get together. Kẹrọra ṣe, kẹ serve àwọn èèyàn ní chilled zobo. Mo ti kọ́ yín zobo. You can go through my channel or any drink of your choice. That's it. So now, pushing gbóná, but this is perfect. Tí bá ní perfect, perfect. Please, ẹ má yọ kúrò, ẹ dẹ̀ má dín. Bí mo ṣe ní kẹ́ ṣe, tẹ́ bá fẹ́ ṣe pepper mix yẹn, ẹ kọ́kọ́ dín rodo yẹn and all that. Ó tún máa gbé taste yẹn lọ sí another level. Ire o, lọ́jọ́ gbogbo. Please don't forget to subscribe to my channel. I love you guys. Bye.